Agasakmo Agmoyere Agasakmo Agmoyere Agmoegi Jerega Ujana Kaekira Agmoegi Jerega Usena Kasekira Wago Kweime Nabamokuwa Agasakmo Agmoyere Agasakmo Agmoyere Agmoegi Jerega Ujana Kaekira Agmoegi Jerega Usena Kasekira Wago Kweime Nabamokuwa Sama bonye, sama. You have seen everywhere. Okay, congratulations. Congrats. Where's the car? Yeah, we'll win it. Yeah, Mamma, Benia, Benaya Tabania, or Waro, Mukianga, even Moto Yebiro. When we were now in a sonona, yeah, I will know for Wabu Kakabo. Go work a cabo, let trust to when I have at least I'm meeting our customer orders. Okay. Hey, I say, go, Bokia, go. We are not. We might have let you. A man where love when when you are so tired, we're trusting now. Love, Tabot be a girl. And a call. No, what would you like over? Call. Okay, sir. You're still on that. Open it to a bed. Okay, Omana. Okay, Omana. Then he attended to a guest in a way. Omania. Agasakmo Agmoyere Agasakmo Agmoyere Agmoegi Jerega Ujana Kaekira Agmoegi Jerega Usena Kasekira Wago Kweime Nabamokuwa Cosa è? Walking wow. Come ya la. Se no hago ne gualo. Ko diabu. Ni te ko na diabu. Ni aba ko ma. Ibe. Ni eseta bi etekin. Ma wi o mo. Ma le wori. What is worry? Wutana. Ma be if you so ma pa wutana. You when they marry. And the back again wa mo na le do mi ni do mi o. Ji when ni ton ya pa. IT. Yeah. Yeah. Ti gbon wa we no wa mi wo.
pé ìtí agẹ́gẹ́ jọ pé agẹ́ mú kọ́ ọmọ mi yóò lọ fi kọ́ ìgbè yẹn ṣùgbọ́n ọwọ́ ayọ̀ máa ń bá èmi àti ti pa ọyẹ sí o pàdé wa wọ́ o pàdé wa wọ́ ìgé yìí náà wẹ́ o sọ̀rọ̀ máa jẹ́ òyìnbó wẹ̀rẹ̀ iná wo gẹ́yà mi rẹ̀ kí iná wá fẹ́ fún ní wọ́n ọtí gbẹ́ mọ́ mi gbẹ́ mọ́ mi tó ọtí gbẹ́ kúkú lámẹ̀gbà lọ nínú yìí ti yáwó ọ̀gbọ́n àlùmọ́ níbi amaka nù akẹ́ ọ̀dọ́ lálá agúnmẹ̀ dì á ní pé Ate ka igade fika bebie wo Amawo ye awo Eke na mumunda o Hey munda Agbonghabueku Hey Nigibweku Eke na Você for? Kate Safa Vereva. Sa. Uwe iwaye mose. Imu no salon na Aye uwe no se. Osawese na le ready Bo wese ma so bebe na. e ma de jawo Era ranzi wa láti asi e na. imi o iwa lado supermarket so wa drive gbera mi wa park no wa fo agun egbo a eri e like ve eri e oni magase eri bu no ga ta lo to the extent on address so wa when it do me when it time any day but imagine E você vai manage ala kiana. e ma understand we ye se ba ni ba ni ya mi wo ga wo wa ha ije gbo ke eri o Báwo mi náà dẹ́ ìwé ní mo ẹgbẹ́ àgbà wọn fún ẹ̀ mo understand. bẹ́ẹ̀ ni wa kan gba so mary ko Ìmá dẹ́ ìmá ẹ̀ ìyá ìmá ẹ̀ náà mà náà ń wí náà. koko ma won so wa Ìmá dẹ́ wọn sí wa. But sooner we get worried where we tí we kú ilẹ̀ náà. eri wa aro e mo to o pe wa gbo we eri nika o ene sha di akwe di Ẹ bọ̀tọ̀ wá lákì wẹ́ ṣàwá wá tẹ̀lé ìwà wẹ̀mẹ̀wẹ̀. Ìwà rẹ̀ iná iná tó bọ̀ ẹ́ wá dé wá dùn wẹ́wẹ́ sí nọ́tà ìwọ́ rẹ̀ sí ẹ̀. ma no problem ya o e eni ri here ya be tama we na we ni wa ri ko mo so Ìwà pa me dárọ̀. ni mo ni do ahia Ìyàwó báyìí. iná bèbí ya ìtẹ̀jọ́ lẹ́sẹ̀ rí mi náà báwọn tó lọ bí sọ yéé tó wà lè rátà fún láìsí èmi tí gbọ́ ká wà rà àmì ẹ̀wọ́ àgbègbè pé wà mú tẹ́kẹ́ dọ́tí rẹ̀ àwùjọ mi mo yi ya koi yé wọ́n yìí ra gbogbo ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀dẹ́rẹ̀ náà wí lè wọlé iná lọ́wọ́ ọdún fọ̀pá ní ká sọ sí wọ́n rí àríyá rí tó mẹ́rẹ̀ níwáyà lọ́jà mọ́ ìrì ẹ̀rẹ̀ koi ọ̀sẹ̀ nìyẹn ọ̀sẹ̀ koi kọ́ì tó tà koi bí o bá tó tà pẹ̀lú àwọn ìpẹ́ náà mi yọ̀ wá sá tètè omi yẹ Abusa. láti Ebe ayé. ọmọ àbá Ìwọ wa rédíà. ọmọ sí bàbá mi dé Ó yẹ kí jẹ́ bẹ́ẹ̀. ọmọ àbá Ẹjọ́ wa sórí yọ̀ wá. lọ́mọ sí kọ́ńpádà ẹgbẹ́ wo Ẹgbẹ́ wa máa rẹ̀ àkó mánéjẹ̀ ẹ̀. kò dàwọ́ ebi kí o bẹ́ẹ̀ Àkó mánéjẹ̀ ìyàwó ayé mi. ìnìkan ajé òmò ẹyẹ sukùl wáyé kpóyí Ètè máa fẹ́ kọ́ ane. èdè àkàrà ẹ̀fà ugbo ẹyẹ mà Wọ́n rẹ̀ wọ́n rẹ̀ ayé mọ̀sẹ̀mọ̀sẹ̀. Ìyàwó rẹ̀ bíbí mi wà á lò. ugbo ẹyẹ mà broda Kàkà bọ́. kábọ̀dà. ọsẹ enu Come on. Come on. But anyway, ọsẹ ọ̀sẹ̀
Oh, you bolos, you know, I like him no man. Oh boy, Baba, he was right. Ìlú ayé ọ̀nà wà sáàtì náà wà lè kékeré lé kẹ́kẹ́ ẹ̀rọ zin ìfikẹ́kọ̀ọ́ yìí ní. ọmọ ẹ̀tọ́ ni máa wọ́n ẹ̀dá wá sùn wọn náà a máàkì àná yẹ o. ẹ o bàbá ẹ dùn fẹ́ fi ẹ bò. ọmọ yóò dá fún ẹ bò mẹ máa ń níbi dùn á. ọmọ ìwé àkèrè wọ̀ ìyá yóò yọ pa kó sọ àwọn ẹ̀sìn. Ọ̀pá wẹ́gbẹ́gbẹ́ èkó ló kéré wọ̀ yìí. Igun. Igun ló yẹ kẹ́kìn wo. Igun ọba rẹ̀ ọba dọ̀láyé ọba rẹ̀ hàníré ọba rẹ̀ hàníré ọba rẹ̀ ìhàmà ọba rẹ̀ ìhàmà ọba rẹ̀ akẹnuwa ọba rẹ̀ iná wà ẹ́ sí ni. Ìmàwó owó kìlú kéré ní màgò àdàsẹ́ yàkìn àwọn àgbà ayọ̀ náà. Bàbá mi rí màá wí gbọ́ àṣẹ. Ọba mi. Ẹgbẹ́ ni máa yókè yá. Yókè sọ̀rọ̀ ọmọ yìí ọ̀pẹ́ jọ dẹ̀. Ìràwọ̀ àríyá gbogbo yọ. Ibi gun wà lẹ́sùn. Wà lẹ́sùn. Àríyá gbogbo yọ. Lọ́dà ẹ̀fọ́ wa. Oyọ. Àbẹ̀mọ̀ àbá. Ìwé náà àbẹ̀mọ̀ yọ náà àbọ̀ rẹ̀. O ha te mu ẹ papa itewe tu ate gboda yo we. Yo se ni na ino. Ili yo pa ya ri ma. Ili ta ese o. Ili yo pa wa ya gbe wo ri ma. Baba. E ba ne gele yi. O pa so e so pa. Baba kankan. Asi wa ya ate khaega devega bebieu amawo yewo ekena momunda o munda Agbonghabueku Uwadiae ekena momunda Koye Mama de Nure, o ma gbegbe ba. Koye, otelewu, orowa. Gbe wa re pa. Koye, ya wa me ro wa. E wo láti. Ìyẹn me gba lore na. Ya, Tí wà ima wo don. kaka. Ya, an bibe ka de na hina yi. Ya. Aba na ni. Ma be wo de, o wa gbegbe bo ni ja wa ba, e gba ti na nu eti wa. Ebe de ko kene na yi. e ko ta ile ka kara we de moje Bí ya ra kara be, mo ku be ya gbe bo gbe mo wa ra kara. Amede ko kene na ye gbe me ye bube bube. e ko bo mo e yo gba we ma ka bo we be mo na be awa wo biyan E Jesu no ke. bo biyan Mothers. we wa ni nye gbo wa fe ade yin be ra gbon Ari ne. be ra gbon e o ahama emi te mo bi e Na so. e wa ahama mi te mo bi ma de agbin ya mo opo ni ani o wa obi omo pa bi ba ya ma ka ma ebe opo ale ka bi le Ijo do mata me. Ije. Je, I ma understand. We me oba. They no go me. Ene ni me oba ni dae. What da for be me vani. Ku we ko da for we na ya wu e o ba le ta ma ni. Ale me gbe me dio a. Gemi una omuno me nwa wa egbe iyanu mieni ko tere ke no wi obi ra mi je no ti oni wa ohun da Jesus. wa egbe e ma no gbeti eyin akin mami iba wa ba ya la wa he deti me ka bu egbon we iyan na ai sikeyan we o ta kiyan wure we no wa re wa la kwa Oh my God. Je, you understand. o ka me ama bi won bo abi ogo wa It's okay ke na kaka ma me wo ka o. Iye ke ni ari owo yin. Ruta me mind that if they be here ba, me te so fie no ko ni ba. Me no gbe body ni gbe mo we. Imi ati wa mu bi na le no ona wa gege gbe body ona le. o gbe bo Eh! O se ni be. Sabi ọ̀pọ̀ lè gbé owó ní ọ̀bọ̀ ní ọjà owó ya yìí ẹ̀wẹ̀ ní àwẹ̀ òbí ọmọ wọn ní. Je e be ri o wa me kaka ma me. Ha? Ẹbí ẹzẹ̀ yìí á ní yé àwọn orí àánú bẹ̀kọ́ yá kí.
area no go abo ito no to lori anya ko bi ri mi o bi ro bi lo ti oni o da ko no mi no da no wa ja meji boko ni go wa ja meji o sa lo boa no de nwe no so mi mo mi suwe wa do ja me ki po ma mo mi eze ni aye ko wo ti me no ro ni oni ha do ya ku ga no wa ri oni ohun tí wà mú ní tí ò lè máa wọ̀ ìtẹ́wé àwa sọ wá ìwà ìpò mi pàṣọdà fún mi à gbẹ̀mẹ́nu yà mú ẹ̀mẹ́nu yà tàmà ẹ̀mẹ́nu yà gùn ẹ̀gbọ́n ṣẹ́bi ìṣọ́mu òòyà nà mú mi ìyẹn kwẹ́rẹ̀ ni sọpánù yà sọ wá yà gòtà fún mi sí o ládùn fi mọ́ náà parí ẹ̀dùn ní àdó agbèmọ̀ ẹ̀dùn ǹdàbẹ́ ni yàrá ìwà náà ẹgbẹ́ ni àwà yà gbé bọ́ọ̀lì làdé súpò fún abànà ẹ̀ ọmọ ṣẹ́ mi bẹ́ẹ̀ ni àgíbi ọmọ mi yà kí ìyẹn mẹ́nu ká yìí oye umale rai ni yare si ọmọ le we na wa me we ti ke nwa me uno me no do wa ma imagine na tie ye me nu kai mo se nebu me kaji ai lawa eno gele taba wa tanu edo wa ma bi won bo abi owo wa ohun mo na we do so ogo mi we do ki po wa ko ire nu kai ya yo bonu ya ko ko mi ya ko ki se mero ara sakmo amoyere ara sakmo amoyere agmoeri jere ga ojana ka egbera What Moina do dois anos de cani comare io ni aviado ni ado de bemalo baba uda imede ijoero wa ye wa io ere ba de supo ko pa wa mu ya gian ni ya ni ba ni ai e ma verio ma redo e moribue de cani vi me ya vehin oh what on yeah Italia reta imate wa reta edowe na ya ari yogun awari o medo nasi ibi kana wa rudo ejo ma gbo me iya wa yo ya ye ohun wa nene yo ohun o ma sa do bin ya bi me agba won ya kusa nale e moni ri meno edo wa ma bi won bo abi ogo wa o salobo awewe ama iwe o wa mi agbo wa be na egbo ma wa we eni ma ri mi ma e ama iwe wo salobo awe yuki dollar son ko ya fi be kan ni ma ya gbadu are do wa e ma be ri o dan ya ka o no ri mi agbo ga ma ya wa ko to be si ri megbe please I'm married no time where so mi ti dan ma we o bonu ya mo we e o kan ya mo bi kana ima una do mi akiri na me so do ae e mo ni ibi me ya oboni ya mo wo me ya mo ya ibe gi ya ewe mo bi ya isi ya ya e na kemira oma ya meti nínú wo China ìyá pàṣẹ ìwé ni wa tamawe me mo gbe ni e de wa ri ogbe wa ku e iwa ari odo ya fi han de wo ga ku o to bi la mi obi mi atewe so pa leye na mi ewe idowo e le gbe be ni o e na we ni ya awe oni e de wa ri ogbo gbe na ko me ri gwe ya fi be kanini wete ka re de o gbe gime ya ikele ya mi ya wa mi ibe ya ri excuse o ya nane I understand iya wa be ya mi ma ji o be ona no we vitana e do we no ku mu we ti o to sa no bo e ko ga ni me ṣùgbọ́n are wa ya ni pa na kan iye ki ni e so na dele o ge mi o bo Saturday nane mo gbe ni ide ya ge mi mu yere e de awari ogbe wa ko
Ami le ma we even more we Kaka bolia. O salo pa we ai po ile gba. Idege ti mu yere. Opo. Àwọn mo rí dé. Ẹ wá ta mo. Ari ni mama kon. Eye ki ya na de. Eta ekoko. Be no we na we ho wo kiri na. Ya viare. Even ni mami magai. Hey! It let we me go where they go work one. Man I want the quick paper. And I when you are I'll give you more. Yeah, mo. That's for me never. Oh, mother. Yes, I love where Mammy hot them on. Oh, go see good me at Sujawa. Mata. Big day. Yeah, you are happy by. And mom, I will be a night. You wear the man as you night, man. Or with your tap for me. Hey, Baba. This young lay. Kagani Adona Filia qua. Mata. You know, we mock my moho. You know, do we know Mafia Mero? And I buya wa me wo wa na we o te ye fi wo yon we ni bi mo na re do eni ape pilo na ma ona we asset wait ya ti we sure bi ya ti kokoko me ya kokoko mata no no ina we ya le ka ikama we ni so pa a me gba wa we gbon ni a ku e Uwadiae ya vibe ka ni re do ni ame na je school what's e we ni we ta ma wo bi no ina we ave fi yan re ne ya le ti e we nu we do ida tu yan bo wa gbeso di be ro wa o we gun yan gba o gian o fi ogbo yo bi ba me so pa jere lo bi ma nu anu no ko ke o re e be nu ta wa gba so kun pa nu o sa lo bua leni ka o hen we iyobo eije keni na ti veri ra no go be ibe ni ya no ge ya o sa wese u ga ke ya de ye bosa su de ori akwa mi ade nu wala mi e de wa le du akwa mi ku na re wa e de wa le du Agbonghabueku ga ujana ka egbera Agbonghabueku ga usena ka segbera wa go kwe ime na gba moku Ile mu wa ya wojo Toga. Eu. Eu quero botar o meu não tô vindo lá dentro. Mas desculpa tu. Agora não é mesmo. E jogar não? E jogar não? Olha o atiwa. Mas eu vou na reunião. Vai já o viru wa e jogar. Mahun. Hello. How are you? I tell you, my friend, look here. When me jinu wa, if you go jinu wa, you wa, no. Okay. I go in where was ever you go. One, the day when me can go where heavy, you want me go. I said, do. Hey, when you no. Yeah, where Casmato. O casmato a o mue o acedo asmato Kanye na ndo Kanye e lo wa tada o ma ti Kanye o wa je egbe na fa Kanye ta Kanye e bu wa ta o ba ti mo je Kanye eti abewo ko oroba ko gbera wa ko ji ye ko ye wa ore mi on egbe o wa be ko ji egbe ni ho ya so school never do ba do fi we ye o ga du webu ne ko ji a o egu Badi battle. Quanta mano.
e wari bana when it via ni ami na so school edo dabe ni wa pe pi lo e ti ana ni wa gbe ball la bure umi gigi awun e de lo ire ni awuro wa iya wa yo ere wa pupo na ya ri ba ta ni ai e na we ado via ma iredo iya me wa be dia we to twima we agbuzo lopa wa gbe yo gbe re yo ni say then I be fear you wanna here all that way. So man they know mommy and mommy and Barowa. You may ask me go. And the way he did ya say, who said those and go here again. Where he no rigwe, where he no redo. Only there even via there with the tour on his say if not near me like you. Here all that way. So man umamia no uyabe na waya koji onise la wala wa me kuwa okay ovela ketu atume awa me ko yani se no be afia o tota kia me mi agwa mo awa me ko je ma e kodio na ni me o Ateka ega devega bebieu Amawo ye wo eke na munda o hey munda Agbonghabueku hey Nigibweku eke na munda o hey munda Respect me for this house. I be saying message, you say you know they go. Sonia, oh yeah, need done. I say you need done. Raise your hand. Agbe. See I now. What it concern you? See if I slap you, if I slap you. What I do? But you I talk, you should talk. If I slap you. Agbe wasunu Sonia wa mu edigwe Agbe wa mu na mo Sonia digwe You know the year word. Oh way I send a message, you know go. Where you money me Sonia pagbe where you money me when o ga go ya ke ni wo polo ke ko when ni mu la ja no gba desi o ma polo ike pari ori ton ina wa gbe polo ni na ya le ka ke ye mose we Gani again, I was sat on a debate with Bolo. Oh, how much did my back when I was so not the way? When you may have gone one joe, I have a away. And go go one of Hannah. Ah, Agbe, oh, how much did my back one? Who know what to go around with your steam pizza? If you slap her, go be the one you may went away. What did whack on you on? Agbe no, Mamma who went over. Iya yo owo fori ewe ibe yo gbe ahun we ba gbegbo so ni ahun Amalawa o me ma amalawa kapa he me wara no we ade so mi aya gbebo me ke pare oyi to imede Amalawa go bi ya na me we tan me wala wa agbe mo so ni amudi gwe dire wa se ba owa to bo mu ya wa gbe obi e na gwe egwi agbe na ti mo ya gbe Agbe is a senior boy. You understand? Who Zaga? What worry we? Let's back one. What tried? Me no ba. Ben we dey ni ani wo me. Me ade. Me come respect on any. Me do we no. Dey me dey ba ni ba na. Go we yakara. Then so agbe. Na me mo be ga. Ije na re ma na ba o ka ma we uhe ni ya bi o yen. Amoni me koko me be ti gwe kwa. No right. Ine lati ni agba gbe kwa. Udala mo nye gbe bi o. Yes na. Eru ya boye ye me na. What we be made home? Okay, senior boy. I'm not here. You think well, I be on. Even non, I'll take to go. We are the one about what did it be? Anyway, anyway, he can't say where you're yard. Okay, or Saloba was say where, or your home and more younger. No, I'm not for the son of a Galava. Get back there. We can be a good amuye. Do a bon. Come here, very motor.
Então eu coloquei só do colocou igual. Com. Olha o agora não vai agora me conta. Guanawa, guana não qua. Onde gana? Como Deus. Arasakmo amoyere. Arasakmo amoyere. Agmoeri yere ga ujana ka egbera. Agmoeri yere ga usena ka segbera. Wago kwe ime na ba mokuwa. Agbereba. Lo wa kure. La doaro do yo sakna ya mi en lori. Like ha ma egwe no rigo na bu se ma mi re. Ya mi re bu me ye ba go. Emia ti vitamina. De na ti vitamina. De na ti vitamina o we me no ta na wa gere ba wa. What am I we? If you be so we na emia, what am I we? Owe ijima. Ah? Ati bi o se me ni ma we. When mo isuwa. Ono bi adi wa unu wa ejo. E je we. Ko je. Na wa je o we. Ati bi o hana mo ni ma gbe ko e. O ye ita yo wa no lo we yi wa. Wọ́n bí ẹ. Mo fi ẹ ni. Ìgbà busy we. Ibe kele wa gbe o no bi ade si ense yo. Iri ati egbo wa so ma fun ni. E no go ade yan obi ja ati se wa. Ya no me go ni egun re. Ona bu yen so. Obi je yin ka. Obo na mi na si bi ga ma e. Wọ́n kà mẹ́ wọ́n gbé ní no ọkọ̀ àkàkà mi àwẹ̀ ẹ̀yìn mọ̀ bí à tẹ wá sí láyà dín àwọn ní àjò wọ́n bẹ̀rẹ̀ kí lọ tó ẹ̀dọ̀. Ok, wọ́n ìṣòro ní ilẹ̀ ibi. Mo fi ẹ̀yìn. This is out loud. Uzwa. Yí! Dáná kẹlẹ̀ mi ẹ̀wọ̀ kẹ̀ nùgbẹ́ tánà náà sẹ́nà fi mọ̀ mi bá dùgbẹ́ náà lóòrù gbẹ́ ní nùgbẹ́ bí ẹ wà ká. Mẹ́tì fi ẹ̀mí à. Ibi ẹ̀ máa bí ẹyẹ. Ọ̀nà sẹ́nà fi ọ̀nà mi bá. Mẹ́tì fi ẹ̀mí. Wa sábà wà kọ́ fún mi díẹ̀. Nta. Ọmọ. Tó gbé wọn náà wá gbé wọn náà dọ̀nà. Ọmọ lọ́yọ̀. Ọtún ní ibẹ̀ ni. Ibi ẹ̀mí awọ́ ẹ̀ ọ̀mìọ́. Rárá àgbẹ̀. Ẹ mọ níbẹ̀ kọ́kọ́. Amẹ́ríkà ọ̀nà àfihàn ọmọ náà fi ọ̀nà ẹ̀mí. Ọ̀pọ̀lọ yà sàwàsọ. Kọ́ ọ̀fọ̀ ẹ̀gbẹ́ ẹ̀mọ́ lẹ́kọ̀ọ́lẹ́kọ̀ wúzò. Ìjọba òun ẹ̀ sọ. Wọ́n àṣẹ nìyẹn. Ìṣẹ̀dẹ̀. Nígbà wo? Ẹ pààyàn bá rẹ̀. Báwo nà nílé ni? Ọwọ́ àgbọ̀n wà. Báwo nà nílé ni? Ẹ pààyàn bá rẹ̀. Sorry, gẹ̀kún. Ọlọ́run lè kápítà dín àmà ìmú sí i. Ọwọ́ àgbọ̀n wà. Iná tẹ̀wé fòwẹ́wò. Fẹ́ àwọn àyàwó. Ìgbò ẹ̀dẹ̀ ìdẹ́kú ẹ̀gẹ̀tì. Ateka ega devega bebie o amawo ye awo ege na momunda o ei munda Agbonghabueku ei bueku ege na momunda o sama boye eme o sama boye eke na muda o ei muda
ìmátí dẹ òwe ìmátí dẹ o ìmátí dẹ ní wà lẹ́lẹ̀ bá mọ̀ ó gbé bá ṣe kí. wọ́n sùn lóyún. òwe àpapọ̀ yìí bá ẹgbẹ́ tó tà yìí òwe àti ẹ̀rẹ́ ìpè náà. ètò yìí náà ó náà sínú ọjọ́ ìjẹta tó wẹ́lá wẹ́lá ilé ní ara àti ìgbé ṣubú àmì náà ẹ̀wọ̀ ìgbéyàn. bàbá sẹ́nu. àjẹnà àṣẹwọ́n náà. gẹ́gẹ́ ọ̀bọ̀bọ̀ ìmátí dẹ. pàṣẹ ìkọjọ òwe. òwe gbé wa wò mẹ́ ìmátí dẹ. ìlú àlẹ́ gbọ́ báyẹ̀ kò rẹ̀. kàkà bọ́ ìwà ló wúlọ. àbúà ọ̀bọ̀ kàbùnmí àdè ọ̀gbẹ́ ẹ̀yẹ àzọ orí àmì kíkẹ́ ime ilé wí máa pa ẹ̀fọ́ alápà ó dáná bá ike nígbà tó ta yìí bá yìí rẹ̀ ìwà bẹ ọ̀gbà rẹ̀ ọ̀gbẹ́ ọ̀dẹ́wò ewé ni àdó tí wọ́n lè zùkọ̀ gẹ̀fà kí ẹ̀ kòkó náà wé ni àdé. àwòkó náà àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ òkó náà. mẹ́má ní ẹ̀ zọ ìrìnà ìwé ìwé yìí mú màsẹ́ náà. ìrìnàmíọ̀ náà ọ̀sẹ̀ náà. Láti ọ̀dọ̀ wẹ̀ dábàá sùkú yìí wà ní inú ẹ̀ iná lè lé àgbèrè ha èdè náà bẹ́ẹ̀ kọ́tù náà máa wọ̀ ẹ̀yìn náà ló yá ẹ̀wọ̀n ìwọ̀ bọ́ èyí náà wẹ̀ àlejò àti wà lọ́wọ́ àgbèrè ìgbú lè fọ́. èmi ò lè rọ wọn bí nàá yá wọn bí nàá rú kò tọ́ náà tẹ́lẹ̀. ẹ̀yin ọ̀rọ̀ ẹ̀rọ ayé màrú. àwọn èèyàn tí o. ìgbà tẹ̀mẹ́lẹ́ díẹ̀. ìhù wáyé nù wáyé. ọ̀dẹ́wò ẹgbẹ́ wọ́n mẹ́ o àgbẹ̀dẹ̀ náà tó yẹ fẹ́. lákèrè. ẹ̀sọ́ jẹ́nà tọ́pẹ́ ẹ̀sọ́ jẹ́nà ẹ̀sọ́ ọ̀dà fàǹsì kí bẹ́ẹ̀ tó wá ká sẹ̀sẹ̀. Yawe, ẹni tẹ̀mí náà wá kí awu, ìmú ẹgbẹ̀rẹ̀ yàwẹ̀, ǹjẹ́ ìgbẹ́tẹ̀mẹ́lẹ́ di ẹ̀mẹ̀. Sọ̀gbọ́n ní ẹgbẹ́ ìmá ọgbà ẹ̀fà gbọ̀ngàn wò náà, ẹni àwùwà ẹ̀ wò náà, ẹni lè fi ẹ̀wò wa, ẹni lè fi ẹ̀wò wa. Ìyàtẹ̀gbẹ́ mi náà ni ọwọ́ ìwú, ìyàtẹ̀gbẹ́ mi náà ni ọ, ọlọ́bàbà, aṣàgbàṣe yìí. Uma minuto. Yàtọ̀. Ekidi no agbẹjọ yàtọ̀ kẹ yàrá. Èmi mi sẹ́kẹ̀ yẹn náà, mo gbọ́dọ̀ wẹ̀. Mi sẹ́kẹ̀ yẹn. Àwọn Màrẹ́kà, ọ̀nà wẹ̀rẹ̀. Salogwa no yimela o enwa me do enwa me do enwa ya fe ọwọ́ àfi ọmọ náà fi àwọn ìmúnú tó dáyò. mẹ̀ká ẹ̀rẹ́ ẹ̀dẹ̀ náà gbòòwì náà ẹ̀dẹ̀ náà mánu ẹ̀rọ àwọn ìsàwọn làwọn olórí rẹ̀ ẹ̀dẹ̀rẹ̀ kéna gbọ́ libele kú kéna gbọ́ lọ́rẹ̀ náà mọ̀ yá ẹ̀ tí wẹ̀ nìyẹn gé ya dé ìbáwé náà ń nọ́mà ìbẹ̀rù kò náà rédè náà ìbá ẹ̀dẹ̀rẹ̀ dé ọ̀pọ̀ náà ẹ̀ nẹ́gbẹ̀ ọ̀yọ̀rọ̀ òun mẹ́làdì àwòwíyá ọyiri eke saloba unu dazi ọgbọnọ saloba rí ra ẹdín yẹn rè ọfù ẹgbẹ nọdẹ náà ìbẹ̀rẹ̀ ẹnẹ ọrìbọn òpin mi àfihàn tọ. Baba, wani ki, baba Uwadiae.
Aniki. Ko sa we se ni ka o. Ijara afu egbe o. Abokian. Elewe yeye. Ibere we na u de sian su pe ne. Ijarojo. Papa. Afu egbe wa mu were. Papa itule mu re. Èmi so wa kin abugo bo. Wo we e go do ri ma. Obo kan tele. La ho baba. Iya gere do chewe iwe ni do. Ka bere na ya. Iwe ni do ade. Ni do kama we. Obo kan tele roba. Iya ga itewe. Obono mi a o. Obono dege mi no ra won. Iya mu we se ba. Mo onze. Jo eguni. Kama kama tele ni wo ko ni ba se no ko mana paga mo ma e. E ba gbe na uno ma. Oni wa re do tama we. O dun nanu e. We baba. E ba gbe na uno ma. We se e a uno ma. Iwo baba. O dun nanu e. We se baba. Afu egbe o. Afu egbe wa digwe wa mi o he o. Ise baba. Wa digwe wa mi o he o. We se baba. Gbagbe mi gwe. Afu egbe no ma o. Afure gu ero. Baba, da wo e ge ko mu me mi e. Mi baba. Afu egbe wa se. Ijare. E ba gbe na uno ma. E nu no e ogbani. Mo ase ni aguta ni o do. Ah, o yo do, igwe ni kwa do tama we. Indo gade. Ga baba gi ya gi re. Mama, we ase ba me ka bu we me. Kaga o no. Baba. Sanogo doa. We se o. Ihe wo awe ogidi anyaso. We ne. Akpole ke ga mu wo. Ijare. O pin mi afiama afioto. Oyiye nyari. Ijare. Jamani go. Wo o ma obo kan efosa. Ne ose. Ohun amu asin. Ye ma se. Gba mai ho. Eri kai. Ne kere. E mata. Wo gbe obi ne ko no ka ebele ne ya bia kigere. We di o ya san ni ai. Eni ri asan ne a ri be kan ya go ma. Ifo we ama bi me. Asan ye. Iya ri go no ma. Asan ya. Iya ri go no. Ne no wo kan efosa ga we ni na. Na kati eri ka e o yo ke ka gwe o. O gwa te woni o ke ka gwe. E go ma sama. O go ma be no ke ken. E ma ta. Uda orupo no kwa no jigodo. No be so e bi ro. Ya we asan. Baba bunu na kin. Eri anya iwe ya gbo pupe. O be ni me ho be bu bi ni be le kuku e mo meji me ho. O ko ti aya foto. Ya foto. So no wa mase. Na ga ine. Igwa mi no do ude wo we ne na ga na wo. Egbe sasa ni ha. O ko egbe no sasa yi. Akwa ne o. Me ma be siene kaka ma siene. Oro a o. E ko ma e money ne gie, amu money ya o. E ya je ude. Amu money ya o. E ya be mi. Odame. Odede tugwe. Ogun ya foto me ho. Kuku mo meje me ho ya foto. Ndojo we. Ya de keno iteki. Ajo. Ati salo baba ni najo. Meri akibede yo. Wa won ki. Iri eki. Wa won ki. Mele ke ni meri wa ro wa. Iji. Dada gbe me ya le ba gbera ya ge idogo e be ni na. Nda agba ma so ma. Ije no to ni e maji. Eso uteko. Ija. Ya jo. Ibiekanu wa dami. Wa ki ateme. Eni paseme. Bi e wan na ti wo. Ya ba le do su e. Ya ke na ge. Ya ge. Eri o wa. Dodo besalo wa no yimela o. Dodo. Enwa me dodo. Enwa me dodo. Mami ese o. Ya waze hi amu waze o. Oyo mo we no de. Oti ya ware. O waze re hi. O wa mi imeti ta egbe wo we. O waze hi. Me ga ti we me fo we marere mu fo ime. O ma ka ya pa wa na. Me pa ya charge pa wa su me a se fun ya. No. O we ni akin waze hi. When if the man and we do yak baben and where we yak ya get walking we do
ana vi we no kia no ri beru le ate no ro wa doga ga se ni gbera doga ase ni gbera e ya ti me mata imati David je me da me na ati ye me akwe mi na me o e wata we wata mi me na eri ma me se feti no se me so we na ya we wala gbera hia o wa se hi o imati de we ra mi je me eri ma lewe do kuse ma ke do si egbe a o ye kekere no ma pena ele mi be mi ase o me mi bo le mo ju we ya ho me mi bo ni wo bu we de na me wa ya ho ya o kele wa surprise me so we na ya fe o wala e wa je kia ke do ade ko mo sun wa we buya me de wa de ma education ni do mu we tu wa e to we wa yore we u ti wa buya de ke mana go wa pa ma go gba ja ye le ke ni ya wi me ye doji be ro pa pa me ye ki wa se na o we gbe omo ya ime ani ki me no ki o salo bo èmi ro pa ewe e hun mi egbe gba ni e mo no yo mi udobiri oba re owo be di ama e ka se ki o yo mo kwa se na re na o ba nyo ki ana ye wi ati me mi ko ya te me mi ko ni do fun to yo ya gele ngi aze ni gba te me ge gya me ya ve e na we ni ka mu wa da obi e wa ri obi e wo da o gba de ma fi ma ma le lu ya te le ya ni wo wa ale de ma fi ma imani si gbo fo wa ji gbo we ari obi o ti ọ̀rẹ́ we no li ọ̀rẹ́ do mo ko no li ege me na ko na so ni ko wo gbe baba na we ri àwọn e ma we na mu ye mu e ko e so ko lo ke ya ri a e ma ta e ya wa no o se le de we ba we iyan we afofo a lo pon gbe e ma fe ma o se me e ma te fi ama igwere wa we gba ti we ko be ko de no anything ni ya ko be ko de ni awe ya ka we matara la mero ya ka lo ma tele no pia o we ni ge fi ama uda o e wi me la le se ume o salo wa o hu ki ane me buwero anyhow ya we ale we matara me buwero ni so ya e no yi ti wa ba ge va me iyo wa we se e ti wa ba ge va me wa we se ugbe wu ka ma we ge wa dun ya re ba fe ti la lo da e papa won ga we gbe ana lo bi e gbe ana si e wo ya me we ma o e de e na we ni fa me we me wa e o e pe wo me wa gbe go ma come ya no we de mo e imo juice the fridge the bottle me fu re ga o ma mi o fe nu wa la re ma nyo ni je na we wa mu re na se wa ta gbogbo ra ze láti go no bi ywe kun e o todo we ngoli go me no bi ywe kun e o todo we o ma me go ge gi kwa kun se o todo we salo wa me no yi me la o todo Where you are? Oh, you are having okay. Onaga na tota. Okay, get worry. Obi amo mege ivie. Ote fosa. Awaze hi. Imati de o. Mati de vi je me enekere. Kieke asupo geva. Iya do si me. Ya wodin we te me lare azenu. Ibeke so na vele ni ya gwo ya me kia. Imati de o. Ah, anybody don't come away. Iyogo ti ma wo ewo do. Imami ewo wa. Ena rule ade ni do come away. Imati de o vije me. Egbe wo me wa be ati ebe ya. Ijere. O wi vi na mu wazan. Ifie wazan ki. Owi yemi na mi eme. Owi ya awie wa so gebe. Ya ro tota gebe. Ima ba ma eva o. O ima ke di fiesi very o. Azewe gele here. You understand? I want to see every year. I am very young, Marwa. You might sit down. Oh, if you only get a way, do my so we raw. And have it to tie right with our back with our fact with our navy. Oh, God.
When I want to know me, I'm not going to Again, we are raw. I'm a totally maybe me was so honest. He may work there to me, may work there. He has We're back where we are. Kakabo, you want better than Gammy. Everybody. Oh, well, don't wake him, mother. Oh, when he had done one, they don't have photo. And then I see Conido photo. Then the man I see Bawa. What's your other job? And I can't go to give her. And he have let that you. Everybody. Doma suvi joma ayo. Eke na gbowe gboye ivia me gbe me. Everybody doctor ma what say? Then the ojo we really bu no ediko. Weti me gbo ere radero. Imati de o salogwa o tonero na le nikawa agunme ne fiota. E ke no na mi na mi o ma anyway. Oma iye me ta. Imati de o. We gba me sakun labe ti lo ye. Imati de mi je me. We wa akediko ediko ni eke na gbowe gboye ivia me gbe me. Egbagbo me o. Imati de o ivie mu wa se o ase ni ma lo ma moro pa gbe ki na gbugbe. Iyo. Well, was over upon when you got time, what did you mean? I give that where I can give my proper way. Where I can, where we are some way up where worry at the night Buno, where give me a tamime, they have to wear it right there. Yeah, otherwise, you want movie room was there. I think for a more was there. Agmoegi jerega ujana ka egbera. Agmoegi jerega usena ka segbera. Wago kwe ime na ba mokuwa. Okay, osi. Nyawe azenge enu. Abedo beji ko awe ya. Pe wa wo me. Wa te yo jige ni mere go ko le ma pi o yo. Ko me ma te o e be ri ni me ma dege. Ye kale Italian wa wi me. E mata. De don na agun ani. Na ge. De ni ma jo wa ge de. Vuwe ga ge. Egbe wo me ma yin de mi no ri sunu. Masi ko mi mo ki akeke wa te we azonki abe mi egbe mi ri wa. E mi sunu. But we get ogbeso e wa be ba ma gbe. Awa tota. Wa tota wa be me wa ruwo wa na ropo wa de we azonki. O be kan na mi me. Egbe we gbe mete o. Gbe wo me o. Ko mete. Masena ti ge fo gba ni. Wewe e ka le Italian wa wi me. We tagbe wewe mo oya o da fún ẹni me ma be han ye gbe mi be ri o. Wa ma gba ti. Me ma han ye gbe mi be ri o. Gbe mi ri o na o fe ti yen. Fe ti yen we ma ka ti de. Eni me ye na ma wu de. Ana mi ewe aze egele wa no e de mi no gba. Because see me worry e na go if I yen e na go ti me. Me ma understand it. Ami we wa teni ne mi oye na mi we wa gbajo a me ma wo de so ko na ya gun atere ga kin e ba Italian ya ri anje mu dia o we se ba ni we ya ga wo me ma be ga wo e wi ya o we ti a we na ga zege no me ma wo de Martin de so pe me ro ino so ya gun atere but o ma ka se me no wa wo gbajo que va ver que eu vou fazer que ni meje o se me e no posso não beber eu ni é ma é gbeyawo kin é gboje ni a okay é gbeyawo é gboje akiawo é gbo pa wa ni a é gboje e no ti an re me no ma da ze ge no ma ze me me yan wa ze go he Agasakmo Agmoyere Agasakmo Agmoyere Agmoyere ga ujana
Io che cammino sono. Avevo nemmeno adesso da fossa. Da fossa. Olha. Água é fossa. Não é fossa. Uwadiae são. Ah, se. O que vai, né? O que vai. Ah, se. Cadê água é fossa? Não é fossa. O que é o certo aí? Ah! Era o when I walk one, I want more de because oh, buana. Oh, say. No, we can't give her. We walk with her. I know. I want more de. Era well. Madame, we need that. Ogyo. Obalile. Ebi na sunna. God forbid. Wow, na fana. Ave seba bikaze ni ave la fana. Wow, nu fana mo wo gidian. Odo gba la memi. Amemedi. Ase. Baleme. Maybe go in the room. Alasakmo amoyere. Alasakmo amoyere. Agmoegi jere ga ujana ka ekbera. Agmoegi jere ga usena ka sekbera. Wago kwe ime na ba mokuwa. Você eu não já viu. Você bem. Azon. Oh, yeah. So far as then me go come away. Eh ya sen na ya gbe mo ni o ka bi e mo. Na me wo wa to. Who are your way? Where your way we? Wo wa to nu ekeke nu na wo ana rio. Oju nwe mo ni wa na. Asagba se me ri wa se na. Wa se wa ti go. O wa se na na. Bueno. Me. Bueno. Je ke makadere. Makadere. Je ke makadere asani. Ni no ma na se wo wa. Asani ma ti de. Ase me hina. Aso baba. Ah? Pero que no. Adabi we gine se. Adabi we gine. Adabi we gine o we na gbe la se. Eyo mo be na yo wan do salopo. Awa ase egi ya. Wo ya gbe fún e. Wo ya gbe. O bia mara we apa. Ami mana bi osisi gbo awere ime. Me. Agwo wa agbo. Wo. Oda me gbe sha. Oda me gbe sha di mama we kero wana. Meti gbugwede je kanu kedere. Je kanu kedere azenu mumena. Ya gele azo salopwa. O salopwa ni ka o ya gele azo. Wo salopwa. Do wa la so boy. Wo ku me kwalu mu na mi ewo. O wa na ne se mu na mumena. E ma gba ibi oweji. No na fi. Ku me no wota pa. Ewu efeji ma we am no ni azo. On nami. Yaze iri awon wa. Wo wa gbon. Bẹ́ẹ̀ni mi ma se na. Mi se yo ko na mo ta me ma ti se. Wo be se so. Alasakmo amoyere. To enwa enwa winle o enwa o.